Baba rere o, kò ní tó kàn ní láìṣe Ọlọ́run. Baba rere o, ìwà rere ló ń kọ́ wa láyé. Ọmọdé àgbà ẹ̀ wá ká gbọ́. Baba rere tó wà níwà tó dára. Ẹ tí ń bọ̀ yẹ kó padà kò sí ojú ọ̀nà bí àgbọ̀lé ni ẹjọ́ orí yóò pé. Àjọkẹ́ kí ló dé? Dádì, mo pé mo sọ fún yín wípé wọ́n jówó ní skul lánàá. Wọ́n lè sọ pé gbogbo wa la máa san. Wípé mo tí ò bá san fún àwọn ọmọ náà. Ìgbà tó sọ kí ni mo sọ fún ọ? Kí mo wí? Dùnà ṣé o ti dé skul wọ́n wá lé ọ padà? Láyọ̀ mo rántí lójú ọ̀nà. Ọ̀rọ̀ tí lójú ọ̀nà lọ́wọ́ padà ọ̀yá lọ sọ fún wọn nílé ìwé yín pé ìwọ Àjọkẹ́ ọmọ mọ́tàgbà mọ́lẹ̀ sọ fún wọn pé ọ̀ọ́dá owó àbí ṣé ìwọ ló jí owó? Ǹjẹ́ owó? Mo bí ọ sọ ọjíwó. Má ṣe wá jíwó tó tó bá sọ̀rọ̀ ẹ̀ ní jiyàn ni. Òjíwó kí ló dé tó wá fẹ́ dá owó tí gbogbo ọmọ kíláàsì yín bá ń dá owó o ò sínú àwọn tí ọ̀dà sọ bẹ́ẹ̀ yóò yé wọn gbomi orí tí yín kọ́ ló ti bẹ̀rẹ̀ o nígbà tẹ́mi ń lọ primary school ní cns ní wuden ojú orí ní Bódìjà ń bàdàn kò pé méjì o ògo ni gbogbo àwọn tá a jáde ń bẹ̀ cns ní wuden lèmi ti ka primary school ní Bódìjà ojú orí wọ́n ń jalè ní kíláàsì wọn gbà tiwa náà tí mo wà bó ṣe wà yìí wọ́n ń jí owó tí wọ́n bá jí owó tí wọ́n ní gbogbo wa ládàáwó ìyá bàbá mi ò darí bàbá mi ò darí wọ́n fún gbàjà tẹ̀lé mi ní ọmọ mi ò dá ọmọ mi è sólè ni wọ́n ni ṣé wọ́n ń jalè ni lọ sọ fún wọn pé ìdá o ẹni ọba ni ń jalè ní kíláàsì kọ́ ọmọ wọn dáwó tí wọ́n bá dá ó ti mọ tó ń bí ọmọ kan ọmọ ń jalè mo mọ ọmọ tí mo bí mo sì mọ bí mo ṣe tọ́ yín ọmọ mi ò jalè kí wọ́n mọ tí wọ́n bá fi wá owó wọn o tó ń gbọ́ mi bọ́jà ògùn wọn bẹ̀ wá kóògùn ọ̀pọ̀ ọmọ tó bá jíwó tó bá jẹ́ pé Ṣàngó ni wọ́n fẹ́ lò kí Ṣàngó pa ọmọ tó bá jí owó ọ̀dà owó mo sì bí bàbá ńlá kú bàbá tíjà kẹ́dà kó fi ọwọ́ kàn tí wọ́n bá nà tíjà tó bá nà mo fọlọ́ ń búra wo ìgbàgbẹ́jọ́ tí mọ̀láìkà tí ó pa mí tí ó kojú mi yóò mọ sáré nú ayé kò ní rí ti lé tí wọn bá sì ṣọ́ra ilé ìwé wọn tù mọ́lá tí wọn bá bí wọn rí kí wọn fọwọ́ kàn wọn jí owó yìí mọ wá dá èmi ẹgbẹ́ mi kéré àdàrú ẹ̀ rí mo mọ ọmọ tí mo bí mo sì mọ bí mo ṣe tọ́ yín ọmọ mi kankan kéèyàn mọ̀ fò lè lọ ìlọmọ tí ń jalè mọ́lá tí wọn bá tó bẹ́ẹ̀ kí wọn fọwọ́ kàn ilé ìwé wọn tù ní etí ẹ di ni tí n bá sọ́ngbọ̀n rẹ tó sì mọ mi. sọ fún wọn kọ́pọ̀ tí ìdá òsì wọn ò sì gbọ́dọ̀ fọwọ́ kàn máa lọ dáa fún yẹn wọ́n àbí kí n gbé gbogbo wọn ṣépè ní. wọ́n nà pé kí ni níbo bẹ́ẹ̀yàn bẹ́ẹ̀ dá irú ẹ̀ ó lè lọ́mọ ẹ̀ ó lè ó mọ̀ pọ́ mọ̀ òun ń jalè lè dá mo mọ tí mo bí mo sì mọ bí mo ṣe rẹ̀ yín bí ìbá ní máa tọ̀rọ̀ ó lè bó wọ́n àṣà ibi tí bẹ̀rẹ̀ ni wọ́n ní ẹjú ìwọlé ọmọ ẹni ọbàjọ ni àbáyọ abẹ́rẹ́ pé ọmọ ìdíje rìn ní tí mo sì máa sọ fún ni ẹ o ìtòkù tí n tí ìrìgbà lára ẹ ni kó máa ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ ọmọ tí ẹ máa ọmọ sáàfù yóò lo pana sharp ọmọ ṣe dẹ̀gẹ̀dẹ̀gẹ̀ tí mi ò bá wá sọ fún ọ pé mi ò dá ìwọ ọba wa mú owó ọlọ́dárú ẹ̀ tó ọbẹ̀ dárú ẹ̀ ò lè ní ọ
ajẹ́pọ̀ jalè nu èmi ò sì dùn ún fọwọ́ bolè ìfọ́ bolè o tí a bá parọ́ olè mọ́mọ́ mi kò sí tí ìnà fi bàjá ẹ jẹ́ ìṣògùn ọmọ tó bá mọ́wọ́ kó gùn ọ́ pàdánù èmi irú owó wọ̀ sí wo nu owó wọ̀ sí ìmọ̀ báyìí dá owó wọ̀ sí ẹni ọmọ ẹ̀ bá ń jalè kí wọ́n lọ mọ̀ ẹ gbé gbogbo wọn lọ sídìí òkun ẹ lọ bẹ̀ Ṣàngó lọ́wọ́ ẹ̀ ọmọ tó bá mọ́wọ́ kó kú kí Ṣàngó pàdánù tí a bá bí ọ̀dà kí wọ́n nà sùkúù yóò tù ní sùkúù yóò tù tí a bá tó bẹ̀ ká fọwọ́ kàn wọ́n mọ̀ pé àwọn náà wọ́ ìfẹ́ rádaràda ìgbàrẹ́ dandan láàyè kéèyàn ọmọ fi rádaràda lọ mi ò nígbà o n tí ma lè fi lọ yàn kéèyàn mọ́ ìlọ mi ò mo lè burú ìwọ̀sí ni mo kàn àti rẹ́jẹ́ ìbá burú mi ò lè dé burú ìrẹ́jẹ́ lélẹ́yìí gbogbo ẹni tí ó bá ní jíwọ́ nù skul kan tọ́mọ ẹ̀ bá dá ó sì mọ̀ pọ́mọ ń jalè ni mọ́mọ́ tí mo bí ọmọ mi ò jalè ní ìṣe mọ́ wá dárú owó bẹ́ẹ̀ wo ọlọ́run ṣe wọn ò rebi kan tí a bá nà ọmọ bọ̀ ẹ̀ tọ́ nà yóò lóhùn ṣerú ẹ̀ yóò sáré kò ní rí tí ń le. Is the best legacy you can hand over to a child to lay a foundation for a quality future. That is why all parents are enjoined to register their children at Toab Nursery and Primary School as well as Toab High School, especially established in a serene and conducive learning environment to bring about qualitative education for the emancipation of your child. Toab Group of Schools can boast of standard classrooms, well-equipped science laboratories, adequately stocked library, up-to-date ICT room, modern sporting facilities, including home away from home boarding facilities under the supervision of qualified and dedicated teaching staff. All these and many more are what your child will enjoy at Toab Group of Schools. Register your child today at Toab Nursery and Primary School as well as Toab High School, located at number 1/7 Shegun Wahab Street, Ijebu Ikotun, Lagos. For inquiries, please call 080-3410-4955 or 080-2573-0729. Website www.towabprivateschools.com. Toab Group of Schools. Building àwọn tí ó jalè gbogbo fíìmù ayé lẹ́rìí ìní lọ lásán.
Ìtàn.